A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ti kéde òṣìṣẹ́ ọlọ́pàá 4 tí wọ́n jáwé gbélé ẹ̀ fún lórí ẹ̀sùn n43.16 million nínú àpapọ̀ n74.9 million owó tí wọ́n rí gbà níbi wọ́n ti lọ́ọ́ fi ọwọ́ ṣìkún òfin mú afurasí kan ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ṣe ẹ̀sùn wípé ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókùn daṣọ àṣírí bo afurasí onífàyàwọ́ kan tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń kó owó náírà tuntun láti ilé ìfowópamọ́ àgbà CBN. Orúkọ àwọn òṣìṣẹ́ tí wọ́n jáwé gbélé ẹ̀ fún ni DSP Peter Ejike, Rìpẹ́tọ̀ Èkéǹdé Edwin, Rìpẹ́tọ̀ Esther Okafor àti Sergeant Alabi Káyọ̀dé tí wọ́n pín sí olú iléeṣẹ́ ọlọ́pàá Zone 7. Àwọn òṣìṣẹ́ tí Rìpẹ́tọ̀ Okafor darí lábẹ́ ìtọ́ni DSP Ejike ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Andrew Eja, òṣìṣẹ́ Fatfat Cargo Nigeria Limited tí ó ń bá oníbàárà gbé owó nínú oṣù kẹjọ ọdún 2023. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yìí ni wọ́n ní wọ́n ṣe àfisùn n31.79 million gẹ́gẹ́ bí owó tí wọ́n rí gbà bí wọ́n ṣe fi n43.13 million pamọ́. Lẹ́yìn tí ẹni ní owó fi ìwé ẹ̀dùn ọkàn petition ránṣẹ́ ní ẹ̀sùn yìí dé ọ̀dọ̀ IGP Monitoring Unit. Nínú àtẹ̀jáde àná ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ti ní àbájáde ìwádìí ṣe àfihàn wípé àwọn òṣìṣẹ́ yìí lẹ̀dí àmọ̀ pọ̀ láti jí lára owó yìí pẹ̀lú ẹ̀rí èké tí wọ́n ṣe àgbékalẹ̀. Nígbà tí ẹni ní owó kàn sí àwọn ọlọ́pàá ni wọ́n parọ́ wípé n31,790,000 péré ni àwọn rí gbà tí wọ́n tún béèrè fún pàṣẹ́ńtéèjì lórí owó yìí kí owó má bàa lu èyí bí ẹni ní owó nínú ni ó fi kọ ìwé ẹ̀dùn ọkàn ránṣẹ́ sí IGP Monitoring Unit fún ìwádìí. Níbi ìwádìí ni wọ́n ti rí n31,790,000 gbà padà lọ́wọ́ wọn tí wọ́n ní gbogbo owó tí wọ́n rí gbà lọ́wọ́ Andrew Eja nìyẹn. Lẹ́yìn ìwádìí tó jinlẹ̀ ni wọ́n ṣe àwárí wípé wọ́n ya àwòrán afurasí àti àpò tí wọ́n fi gbé owó, ṣùgbọ́n tí wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi ya àwòrán ti bàjẹ́, wọn kò rí i mọ́ kí àṣírí ìwà ìbàjẹ́ wọn má bàa tú. Ìwádìí ìmọ̀ ẹ̀rọ ṣe àfihàn wípé àwọn ọlọ́pàá yìí pawọ́pọ̀ jí lára owó yìí bí wọ́n ṣe gbé e fún ọ̀kan nínú wọn kí ó gbé e kúrò ní ìlú Àbújá títí awuyewuye lórí ọ̀rọ̀ owó yìí á fi rọlẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n wá gbogbo ọ̀nà àrékérekè láti dojú ọ̀rọ̀ bolẹ̀. Lára rẹ̀ ni nípasẹ̀ ìròyìn orí ẹ̀rọ ayélujára. Ní báyìí gbogbo wọn ni wọ́n ti jáwé gbélé ẹ̀ fún lórí ẹ̀sùn ìwà jìbìtì, àṣìlò ipò, illegal duty àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni Adéjọbí bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ láti ba IGP lórúkọ jẹ́. Wọ́n wá rọ ará ìlú àti àwọn oníròyìn kí wọ́n yẹra nínú gbígbé ìròyìn èké tí ó lè ba ọ̀gá ọlọ́pàá lórúkọ jẹ́ nítorí èyí kò lè jẹ́ kí ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ẹ̀ka tí wọ́n ti ń ṣe àyípadà ẹ́ńjìnì ọkọ̀ sí ti èyí tó ń lo afẹ́fẹ́ gáàsì Compressed Natural Gas (CNG) Conversion Center ni ó ti lékún sí 158 ní ọdún 2024 bẹ̀rẹ̀ láti 7 tí ó wà ní ọdún 2023. Adarí ìgbìmọ̀ CNG by CNG tí ààrẹ ṣe àgbékalẹ̀ rẹ̀, onímọ̀ ẹ̀rọ Michael Olúwàgbémí ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé ìgbìmọ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Bayelsa láti jíròrò tí wọ́n pe àkọlé rẹ̀ ní From Policy to Practice: Strengthening Domestication for Economic Development. Gẹ́gẹ́ bí àlàyé Olúwàgbémí, èròǹgbà wọn ni láti ṣe àlékún igbe àyípadà sí 1,000 kí ọ̀pọ̀ lè ríbi jẹ àǹfààní rẹ̀ ní kíákíá. Iye tí wọ́n fi ń ṣe àyípadà ọkọ̀ pẹ̀lú èròjà conversion kit ní mílíọ̀nù kan ọkọ̀ kan, pẹ̀lú àfojúsùn láti ṣe àyípadà mílíọ̀nù 5 ọkọ̀ ní tírílíọ̀nù 5 náírà. Bákan náà ni wọ́n ń gbèrò àti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè ohun èlò fún àyípadà ọkọ̀ ní Àjàòkúta, ìpínlẹ̀ Kogi, níbi tí wọ́n ti ní ilẹ̀ éékà 10 ní ìpamọ́ fún àṣeyọrí. Olúwàgbémí wá ké sí àjọ Nigerian Content Development and Monitoring Board láti ní ìfọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ibi iṣẹ́ CNG
CNG Àjàòkúta lábẹ́ iléeṣẹ́ Nigeria Oil and Gas Parks Scheme. Bákan náà ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti ṣe ìdásílẹ̀ ibi ìdánilẹ́kọ̀ọ́ 1000 kan káàkiri orílẹ̀-èdè bí wọ́n ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Nigerian Institute of Transport Technology (NITT) fún ìwé-ẹ̀rí fún àwọn tí wọ́n bá kẹ́kọ̀ọ́ gboyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lórí àtúpalẹ̀ owó-orí bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ohun tí ó rọrùn pátápátá. Gómìnà sọ èyí lánàá níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN níbi ìpàdé tí ó wáyé ní Rabat, Morocco. Sanwó-Olú tẹnumọ́ ìdí fún àtúpalẹ̀ òfin pẹ̀lú wípé àwọn kan kọjú sí ìgbésẹ̀ yìí. Gómìnà ní ohun tí wọn kò mọ̀ ni wípé kò sí bí ènìyàn ṣe fẹ́ dín ẹyin láì fọ́ èèpo rẹ̀, ìyàtọ̀ kò lè sí bí kò bá sí àtúpalẹ̀. Kí àwọn wọ̀nyí fi àkókò sílẹ̀ láti ka àgbékalẹ̀ rẹ̀ dáradára kí òye rẹ̀ lè yé wọn. Sanwó-Olú ní oríṣiríṣi ọ̀rọ̀ lòun ti bá pàdé bí àwọn kan ṣe ń sọ wípé ìpínlẹ̀ Èkó ni yóò jẹ àǹfààní àtúpalẹ̀ owó-orí yìí jù, láì mọ̀ wípé ènìyàn ní láti ṣiṣẹ́ takuntakun kí ó tó lè jẹ àǹfààní rẹ̀. Gómìnà fi kún un wípé bí wọ́n bá ṣe àyípadà yìí, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò tibẹ̀ yọ fún ìpínlẹ̀ títí kan àwọn tí kì í ṣe ti ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àìpẹ́ yìí ni àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Binta Ayọ̀mọ́gájí ní ìpàdé pẹ̀lú ọkọ rẹ̀ àtijọ́ Jíbọ́lá Dàpọ̀ láti ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè ọmọkùnrin wọn láti Lead University Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Binta Mọ́gájí ti ṣe àfihàn àwòrán ara rẹ̀, Jíbọ́lá Dàpọ̀ àti ọmọ wọn Farid Adémídé Mọ́gájí bí ó ti fi ìdùnnú rẹ̀ hàn sí gbogbo àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún àṣeyọrí ọmọ rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ àtijọ́ Jíbọ́lá Dàpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.